Africa Content TV. Ọjọ́ kẹrẹ tó bí ìfowópamọ́ rẹ̀ àgbà. Dáhùn ẹ̀rọ ìgbàlejò nílẹ̀ gbòmù. Àwọn ọmọ dúpẹ́ Fọláhàn Sábíà ló ṣe ìrọ̀lẹ́ ní ìjọba ìgbèrú. Ó sì ń lọ nígbà tó. Ọjọ́ lórí ẹ̀ka àtàkùnjú rẹ̀. Owó tọ́ka sílẹ̀. Ọlọ́run ló dá nílẹ̀. Ọjọ́ lórí ẹ̀ka àtàkùnjú rẹ̀. Fún àdúrà ààbò ọ̀rọ̀ tó tọ́ rẹ̀. Ó tọ́kọ́ jọ pé ẹ̀rọ màdó pé ní Amẹ́ríkà. Ọmọ ọlọ́gbọ́n lára àbára ìlú ọkọ̀ lọ́gbọ́n. Ó ṣe bí ọ̀rọ̀ pé ọ̀pẹ́. Ìwọ̀n tó bá ń gba ẹ̀mí gáàsì. Ìgbà tí wọ́n lé sí ìṣòro lẹ́nu. Ìrẹ́lẹ̀ pé ọ̀pẹ́ lẹ́nu kì í ṣe. Ọjọ́ tó bẹ̀rẹ̀ lọ́sẹ̀. Wọ́n yọ tọ́lá wọn kò ní ìṣàn. Ìrìbá ẹ̀rọ ìrìbà àjọ. Èdè ọ̀rẹ́ àjọ ẹjọ́ ọjọ́ ọ̀rọ̀ yìí lọ́dún ìlú ilé ìdúró lórí ìgbà tí wọ́n mú nílẹ̀ ẹ̀dẹ́.
ẹjọ́ bàbá mi ò wà lánìí. Iṣẹ́ sí ìlú àkọ́kọ́ ọ̀rọ̀gbọ́ orúkọ ìgbìmọ̀ tó mọ ilé ẹjọ́ ọdún. Òun yàtọ̀ àtúntò ọlọ́wọ́ àti ọkùnrin. Àtúntò ọlọ́wọ́ àti ọmọdé olùkàlọ́wọ́ àbúkí tó sọ̀rọ̀.
Ee bàbá wọn jagun labalábá àti jagunjagun. Kí ẹ bá wọn ṣẹ́gun tán tí wọn ò gbàgbé ẹ̀ tí wọn ò lójú ẹjọ́ ẹ̀. Sọ́dọ̀ pé ìwé làwọn fi ìfúnlẹ̀ náà já ẹ̀. Lájọ tó ṣe díẹ̀. Agbára ọ̀rọ̀ àmì ọ̀rọ̀ ìpínlẹ̀ àìsàkà lájọ tó ṣe díẹ̀. Ìyá owó díẹ̀. Ó ti rọ̀ wọlé sínú àkáǹtì. Má jẹ́ kí ìwé yẹn bú ìpínlẹ̀ àìsàkà ìpínlẹ̀ tó yẹ. Má jẹ́ kí àlàáfíà tó tẹ̀ lára ẹ̀yẹn. Onígbò olówó bọ́lá. Ọjọ́ tó ń láti ọgbọ́n ọ̀rọ̀ tó ń la ọ̀dáka ìjọdọ̀lógún. Ọlọ́bíyà ara ọ̀nà obìnrin bí àfíà. Owó tó wà lọ́wọ́ ẹ̀yà lórí láti lórí oṣù àpòfẹ́ àpòfẹ́. Ó máa jẹ́ ìlú rẹ̀ tó wà láti ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ rẹ̀. Ọdọọdún náà máa tún tuntun wá. Ìgbà àṣẹ lọ́dún tó kọjá, ó yàtọ̀ sílẹ̀. Ìgbà àṣẹ fún yẹ́sẹ̀gbó, ó yàtọ̀ sí lọ́dún tó kọjá. Ìgbà àṣẹ fún yẹ́sẹ̀gbó, ó yàtọ̀ sí ní 2021. Ọdọọdún náà máa tún tuntun wá. Òun ló yọ bàtà ní àlàbí àṣẹ ọlọ. Africa, Alamuta Oribu, Alaflorisa, Zera, Afọlákẹ́, Gbogbo Africa gbogbo yára mi. Kàmíkà tí ìkẹta àdúrà, ọmọ dọ́kítà, ọmọ sẹ́yìn náà, ọmọ dọ́kítà bàbá mi. Èyí ló ti di nìyẹn. Ẹgbẹ́ ọmọ ìjà ẹgbẹ́ ọmọ ọmọ ọ̀tẹ̀ ìbámu ooo ẹgbẹ́ lọ́wọ́ sáwọ́ olúwa àgbà àyà bá ọ. Ọmọ gómìnà lẹ́kọ̀ọ́ mọ̀.